wọ́n ní Saidi Osupa yarí pátápátá o àfìgbà tí Portable wèrè olórin ìdààmú àdúgbò dé kóòtù gbangba nílùú Ìlọrin lónìí Monday ọjọ́ ajé gan ni wọ́n wọ́ Portable Ọlálọ́mí Habeeb Okikiola dé kóòtù nílùú Ìlọrin o ṣùgbọ́n wọ́n ti fún ní bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni agbẹjọ́rò ẹ̀ sọ pé bẹ́ẹ̀lì tí wọ́n fún yẹn le gidi gan ni o kí sì ni bẹ́ẹ̀lì ọ̀hún wọ́n ní kó ètò lọ́wọ́ onídùúró méjì àti bí ọ̀kan nínú àwọn onídùúró èyí gbọ́dọ̀ jẹ́ alága fún ẹgbẹ́ àwọn olórin ní Kwara yẹn PMAN chairman bẹ́ẹ̀ ló tún gbọ́dọ̀ wá ẹnìkan tí ó ní ilé nínú GRA nílùú Ìlọrin kí wọ́n tó lè fún ní bẹ́ẹ̀lì kó máa ti odidi Ṣàngó lẹ́gbẹ̀ẹ́ Abẹ́òkúta wá jẹ́jọ́ nílé Ìlọrin ọkùnrin tí ẹ̀ ń wò yìí òun náà ni agbẹjọ́rò ẹ̀ o àlàyé tó ṣe rèé nílùú Ìlọrin lónìí lẹ́yìn tí ìgbẹ́jọ́ ọ̀hún wáyé tán. Sir, what is your name, sir? Chief Saidi Osupa. Yeah, on the condition that bail application, have you filed the bail application or what? No, I made another application and it was granted. Okay. What can you say about the case that happened? I will know Saidi Osupa is saying that he defamed his character, he's intimidating him and also. We were in the police headquarters and we begged him, the man even begged him, Portable begged him, the CP begged him, but he said no, that until they brought him to court, and we are in court, and thank God he has been granted bail. Though the condition is a bit stringent, but we'll meet up by the grace of God. What is the condition? Can you tell us? That he should provide chairman of PMAN for Kura State. PMAN as well? PMAN, this performing musician association of Nigeria, and someone that has a landed property at GRA. And we are meeting up. So what is your name and your position to the? I'm the lawyer to the defendant, Portable. Your name, sir? I'm Chief Barrister Saidi Osupa. All right. ṣáò ohun tá a gbọ́ ni pé kí wọ́n tó gbé lọ sí Ìlọrin ní àná Sunday ọjọ́ àìkú làwọn sẹ́ríkì àwọn sànmọ̀rí tí wọ́n jẹ́ ọmọ jayéjayé ti ń pe Saidi Osupa tí wọ́n bẹ̀ wípé kí ó ṣíjú àánú Portable kí ọ̀rọ̀ ọ̀hún má tún di ti ìjọba lẹ́ẹ̀kan sí i nítorí ó ṣẹ̀ṣẹ̀ bọ́ nínú ọ̀kan ni o ìyẹn wàhálà tó ní pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn síwájú sí o ohun tí tẹlifíṣàn yìí gbọ́ látọ̀dọ̀ ọ̀kan lára àwọn tí ó súnmọ́ ọba orin ni pé ó pẹ́ lẹ́ẹ̀ tí àwọn ọlọ́pàá ti ń wá Portable gidigidi wọ́n ní bó ti ṣe ń sá kiri náà ni àwọn tọ̀hún ń dọdẹ kí wọ́n tó tẹ̀ nílùú Abẹ́òkúta lánàá bẹ́ẹ̀ rẹ ni ẹni ìfikún pé bí wọ́n ti ṣe ń wá yẹn náà ni ó yan àwọn ẹlẹ́bẹ̀ sí Òṣùpá ṣùgbọ́n tó tún bọ́ sórí social media tó ń fi ọmọ Ọlátòkùnbọ̀ pa dáadáa wọ́n ní eléyìí gan ni ó bí Òṣùpá nínú o tó fi pinnu láti hùwà olófinmọ̀ fún un wípé tí ó bá ti ń ṣe é tipẹ́ òun ṣetán láti kọ́ ọlọ́gbọ́n gidigidi. bákan náà ni ọkùnrin tí ó súnmọ́ Òṣùpá yìí fi kún pé àbúrò ibẹ̀ wà lára àwọn tí ó pe Òṣùpá títọ̀ ọ̀hún sì ń bẹ̀ gidigidi wípé kó jèbù rẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ṣùgbọ́n tí Portable fún rẹ̀ pàpà ń lo gílọ́ọ̀fù àwọn ẹlẹ́ṣẹ̀ kiri tó ń sọ pé tóun bá tẹ ìjà kí ọba orin òun yóò kọ́ ní ẹ̀kọ́ ńlá ìwà tí Portable wù kiri lórí social media yìí òun náà ni wọ́n ní ó ń bí Òṣùpá nínú àti pé orúkọ Pasuma tó ń dá yẹn kò dùn mọ́ aláyé nínú o nítorí bí ẹni pé ó tún fẹ́ dá wàhálà míì sílẹ̀ láàrin Òṣùpá àti Pasuma ni àbẹ́yìn náà kò gbọ́ bó ti ń bú Saidi ní ahun onílara ìkà ọ̀dájú èèyàn ṣùgbọ́n tó ń pe Pasuma ní èèyàn rẹ̀ ọkùnrin ọlọ́wọ́ tún Òṣùpá yìí ló bá wa sọ ọ́ bẹ́ẹ̀ ló fi kún pé ká ní tẹ́lẹ̀ ni tí ìrẹ́pọ̀ kò sí láàrin àwọn olórin ńlá méjì yìí kò sí kí ọba orin máa rò pé bóyá àwọn ọ̀gá ńlá ìyẹn àwọn Pasuma ni wọ́n ń dẹ Portable wèrè olórin kó máa olúwa àrífí bẹ́ẹ̀ sí jà kí ṣáò bí yóò rí bẹ́ẹ̀lì ọ̀hún gbà tàbí kò ní rí tí wọn yóò padà já sí Òkè Kúrá ìyẹn ọgbà ẹ̀wọ̀n tó wà nílùú Ìlọrin gbogbo ẹ̀pátá náà ni a máa mú wá sí etí ìgbọ́ yìí o ẹ kú kalẹ̀. ọmọnìdí máa níṣẹ́ Olúwa kò ṣe tún rárá ó lè fi ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o. nǹkan tí mo sọ ni pé fojú àti bá tó bàbá ẹ̀ báyìí a máa sọ fún pé òun wà mọ́tò lọ́sọ̀ọ́ owó tí wọ́n wà mọ́tò lóru. ìyá rẹ ṣé wàá pa mí sínú lónìí lójoojúmọ́ kí máa yẹn bá. ọ̀dọ̀ bàbá aládò mo ti ń bọ̀ so mo ti rí solution sí gbogbo ọ̀rọ̀ yín. tẹ bá lo ilé dádì mọ́ mi ò lè complain mọ́. ó mú lérò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà ó ní mò ń lò dádì mú lérò aládò bitters. gbogbo ẹ̀yìn yẹn fún máa tó gbogbo ẹ̀yìn yẹn. nǹkan oṣù bíjọ́ lọ́sẹ̀ ṣẹ́gẹ́ṣẹ́gẹ́ oṣù méjì oṣù mẹ́ta ó lè má wà. kò ní yẹ nǹkan oṣù ẹ. eléyìí oskonto náà ń pè. ẹ sọ pé. ìkan oṣù yín tẹ́wọ́n complain nípa yẹn eléyìí ló máa ṣiṣẹ́ fún oskonto mọ́mí ẹ̀ tún wọlé lego náà ń pè. lego bẹ́ẹ̀ ni bàbá mi sọ. ó máa ń to gbogbo ara. ṣé bí yàrá bá ṣe iṣẹ́ gbogbo àgbákò iṣẹ́ tí yẹn fẹ́ kí n máa ṣe wọn gbogbo iṣẹ́ wọn tó. máa tó. ábà ni gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni ábà gidi. bẹ́ẹ̀ ni ábà ni. bẹ́ẹ̀ ni ábà. bẹ́ẹ̀ ni ewé àtẹ̀gbò nìkan náà fi ṣe. nǹkan tó sọ pé oskonto àti lego bàbá wa nínú ọ̀sẹ̀ ìrẹ̀wé ọlọ́dọ̀bìtà náà àti
òpópónlóró náà bàbá aládùn náà ni. bàbá aládùn ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá romi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá romi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládùn gbogbo gànàgànà rẹ̀ àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládùn fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládùn fúnra ó ti dé láti abúlé aládùn ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládùn wọn bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. èmi alága ọ̀rá iléeṣẹ́ aládùn herbal research center tí a wà nílùú abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. wo ṣé ká má dára wa gbogbo ògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. ẹ máa pe bàbá aládùn 080 28 12 1088.